dédé wòyí ní gbogbo ibikíbi tí afẹ́fẹ́ móhùnmáwòrán Orísun fẹ́ dé. A kú ìsinmi òpin ọ̀sẹ̀. Ìsinmi ayọ̀ la máa ní. Ìròyìn olópin ọ̀sẹ̀ òun ló ń dé sí ojú ìwòran yín. Ṣògorẹ̀níkejì Abíọ́nà òun ló ń tọ́kún ìròyìn. Ìròyìn ọ̀hún rèé lẹ́kùnrẹ́rẹ́. Ilé ìgbìmọ̀ aṣòfin àgbà orílẹ̀-èdè Nàìjíríà ti bẹ̀rẹ̀ sí ní ṣe ẹjọ́ lórí ètò ẹ̀rọ eléyìí tó máa ń ṣe àdínkù sí eré sísá tí àjọ tó ń rí sí ọ̀rọ̀ ojú pópó tó ń ti ààbò ibẹ̀ ìyẹn Federal Road Safety Commission FRSC gbé kalẹ̀ kí wọ́n sọ wípé kí ó lè mú ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn orílẹ̀-èdè yìí túbọ̀ máa rìn láìsí wàhálà. Ẹ̀wẹ̀, àwọn ìgbìmọ̀ ọ̀hún tí aṣòfin Tìjání Káúrà tó ń ṣojú fún ẹkùn ìpínlẹ̀ Zamfara lápá àríwá léwájú fún fi kún ọ̀rọ̀ rẹ̀ wípé ọ̀rọ̀ yìí nílò ṣíṣe àyẹ̀wò ní wàràǹṣeṣà pẹ̀lú ìwádìí tó lọ́rìn èyí tí àjọ tó mójútó ètò ààbò ojú pópó ní orílẹ̀-èdè Nàìjíríà dá sílẹ̀ láti máa lo ẹ̀rọ tó ń ṣe òdiwọ̀n sí eré sísá àti títa ẹ̀rọ náà bákan náà fún àwọn olókoòwò tó ń ti àwọn lọ́kọ̀ gbogbo. Ẹ̀wẹ̀, aṣòfin Dino Melaye ẹni tó ń ṣojú ẹkùn ìpínlẹ̀ Kogi lápá ìwọ̀ oòrùn ìpínlẹ̀ náà fún un léde wípé kí ilé ìgbìmọ̀ aṣòfin dáwọ́ òfin náà dúró nítorí wípé yóò mú ọ̀pọ̀lọpọ̀ ìnira bá àwọn ènìyàn lórílẹ̀‐èdè yìí. Gẹ́gẹ́ bó ti sọ, ó ní àsìkò yìí kì í ṣe àsìkò tí ó yẹ kí àwọn ará ìlú tún máa la ìdojúkọ kan kọjá rárá nítorí pé eléyìí tó wà nílẹ̀ tẹ́lẹ̀ àwọn ènìyàn kò tí ì bọ́ nínú rẹ̀ nítorí wípé ó di dandan fún ènìyàn tó bá ní ju ọkọ̀ kan lọ láti ra ẹ̀rọ tó ń ṣe àdínkù sí eré sísá yìí sínú ọkọ̀ rẹ̀ ní ọ̀tọ̀ọ̀tọ̀ àwọn ọkọ̀ yìí. Lákòótán, ààrẹ ilé ìgbìmọ̀ aṣòfin àgbà Olúbùkọ́lá Sàràkí sọ wípé àwọn yóò ṣe àyẹ̀wò tó péye lórí òfin náà. The United States of America Consulate ti ṣetán láti ṣe ètò ìrónilágbára fún 102 olókoòwò lórílẹ̀-èdè Nàìjíríà níbi ìpàdé àpapọ̀ fún ríró àwọn olókoòwò lágbára eléyìí tó wáyé ní ìpínlẹ̀ Èkó ní ẹni tó jẹ́ olùdarí àjọ náà John Bray ti sọ wípé àwọn ọ̀dọ́ tó nífẹ̀ẹ́ sí ṣíṣe òwò ni yóò jẹ àǹfààní tó pọ̀ gan pẹ̀lú wípé wọn yóò ṣe ètò ìdánilẹ́kọ̀ọ́ tó lè mú òwò wọn gbèrú sí i. Gẹ́gẹ́ bó ti sọ, ó ní kí àwọn ènìyàn rí àǹfààní yìí gẹ́gẹ́ bí èyí tí yóò mú ìyípadà ńlá bá ọrọ̀ ajé wọn, pàtàkì jùlọ yóò mú kí ọ̀nà àbáyọ bá ìdojúkọ tó ń kojú ọrọ̀ ajé orílẹ̀-èdè Nàìjíríà. Ẹ̀wẹ̀, arábìnrin Ọmọwálé Ògúnrìndé tí ó jẹ́ ọ̀kan lára àwọn alẹ́nulọ́rọ̀ láwùjọ náà ṣàlàyé ìdí tí ó fi yẹ kí àwọn ènìyàn káràmásìkí ètò náà. Ó ní ètò ọ̀hún yóò mú àfojúsùn mìíràn bá àwọn tó ṣetán láti kópa nínú ìdánilẹ́kọ̀ọ́ yìí èyí tí ó máa mú wọn ṣe àṣeyọrí nínú iṣẹ́ tó ń ti òkòwò wọn. Bákan náà ní àwọn ọ̀jìnmí ènìyàn tó farahàn níbi ètò ìdánilẹ́kọ̀ọ́ náà wá rọ àwọn ọ̀dọ́ láti rí dájú wípé wọ́n sa ipá wọn láti ṣe ìgbélárugẹ tí yóò mú ìtẹ̀síwájú rere bá orílẹ̀-èdè Nàìjíríà láti ara okòwò. Ní báyìí ẹ jẹ́ kí a lọ pàdé aṣojúkọ ìròyìn tẹlifíṣàn Orísun Adédayọ̀ Adédèjì bó ti ń fún wa ní ìròyìn láti ìpínlẹ̀ Ọ̀ṣun. Ìgbìmọ̀ tíjọba ìpínlẹ̀ Ọ̀ṣun gbé dìde láti tanná wádìí ohun tó fa ìjà tó wáyé láàrin Haúsá àti Yorùbá nílùú Ilé-Ifẹ̀ lọ́jọ́ 9 oṣù kẹta ọdún yìí ti bẹ̀rẹ̀ iṣẹ́. Lára ìgbésẹ̀ àkọ́kọ́ tí ìgbìmọ̀ náà gbé ní bó ṣe lọ sí ibi tíjà náà ti wáyé láti lọ fọ̀rọ̀ wá àwọn èèyàn bẹ̀ lẹ́nu wò. Ṣáájú ní ìgbìmọ̀ ọ̀hún ti kọ́kọ́ ṣe baba kẹ́ẹ̀pẹ́ sí Ọ̀ọ̀ni ti Ilé-Ifẹ̀ Ọba Adéyẹyè ní Ìtògúnwùsì láti lè fi iṣẹ́ ìgbìmọ̀ náà torí adé ọ̀hún létí. Ọ̀ọ̀ni ti Ilé-Ifẹ̀ Ọba Ògúnwùsì wá rọ ìgbìmọ̀ náà láti dúró gedegbe nínú iṣẹ́ ìwádìí rẹ̀ lórí àtìmọ̀ ohun tó fa gbódòǹrósọ ọ̀hún. Ìgbìmọ̀ olùwádìí ọ̀hún tí onídàájọ́ Mọ̀ṣúdù Adéìgbé darí rẹ̀ ní gómìnà Arẹ́gbẹ́ṣọlá fi lọ́lẹ̀ látàrí ìpè àwọn lẹ́gbẹ́lẹ́gbẹ́ àti kíkọ̀ tí àwọn ènìyàn kọ ìwádìí iléeṣẹ́ ọlọ́pàá. Ìgbìmọ̀ ọ̀hún ni wọ́n ní kó ṣèwádìí ohun tó ṣokùnfà ìjà náà àti ọ̀nà láti pinwọ́ irúfẹ́ ìjà bẹ́ẹ̀ lọ́jọ́ iwájú. Ọba Ògúnwùsì kò ṣàìtúnrọ̀ àwọn ènìyàn orílẹ̀-èdè Nàìjíríà láti ṣe sùúrù pẹ̀lú àkíyèsí pé àwọn ènìyàn orílẹ̀-èdè Nàìjíríà yẹ kó máa gbé papọ̀ lálàáfíà láì fi tẹ̀yà tàbí tẹ̀sìn sí i. Gẹ́gẹ́ bó ṣe sọ, ó ní òun ti bá
emir alápàríwó orílẹ̀-èdè Nàìjíríà sọ̀rọ̀ pọ̀ bíi Sultan tìlú Sokoto Saheed Abubakar àti emir tìlú Kano Sanusi Lamido tó fi mọ́ àwọn adarí jákèjádò orílẹ̀-èdè Nàìjíríà láti lè jẹ́ kí ìbáṣepọ̀ alálàáfíà túbọ̀ máa tẹ̀síwájú. Nínú ọ̀rọ̀ tí alága ìgbìmọ̀ ọ̀hún onídàájọ́ Moshood Adéìgbé ó ní kò sí èrò mìíràn tí ìgbìmọ̀ náà ṣe wà ju kó mọ wúlẹ̀wúlẹ̀ ìjà náà lọ. Gẹ́gẹ́ bó ṣe sọ, ó ní ìgbìmọ̀ yìí ni yóò fi ibùjókòó rẹ̀ sílùú Ilé Ifẹ̀ láti lè jẹ́ kó rọrùn fáwọn tó lùgbàdì ìjà náà láti lè bá ìgbìmọ̀ ọ̀hún sọ̀rọ̀. Ó tẹ̀síwájú pé àwọn tí wọ́n ti bá ìgbìmọ̀ náà sọ̀rọ̀ ti fi tó ìgbìmọ̀ náà létí pé ọjọ́ 7 oṣù kẹta ni ìjà náà ti ń rúgbó bọ̀ kó tó wá gbìnàyà lọ́jọ́rú ọjọ́ 8 oṣù kẹta ọdún yìí. Àwọn ènìyàn tún fi léde pé ìjà náà kò bá ti burú tó bẹ́ẹ̀ tó bá jẹ́ wípé àwọn ọlọ́pàá àtàwọn ẹ̀ṣọ́ aláàbò míì tètè dá sí ọ̀rọ̀ náà. Láti ìpínlẹ̀ Ọ̀ṣun, Adédayọ̀ Adédèjì ló ń jábọ̀ ìròyìn fún tẹlifíṣàn Orísun. Ẹ káàbọ̀ padà. Kò jẹ́ bí aṣojúkọ̀ ìròyìn tẹlifíṣàn Orísun Adédayọ̀ Adédèjì ṣe jábọ̀ láti ìpínlẹ̀ Ọ̀ṣun. Aṣòfin Ita Enang ti gbọnmú sí ìjà àgbà méjì tí ó ń wáyé láàrin iléeṣẹ́ ààrẹ àti ilé ìgbìmọ̀ aṣòfin àgbà, tí ó sì sọ wípé ìbáṣepọ̀ tó dánmọ́rán ń bẹ láàrin iléeṣẹ́ ààrẹ àti ilé ìgbìmọ̀ aṣòfin. Enang tí ó jẹ́ olùrànlọ́wọ́ pàtàkì ìyẹn senior special assistant sí ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà lórí ọ̀rọ̀ àwọn aṣòfin tó fi kọ́ ọ̀rọ̀ rẹ̀ nígbà tí ó ń bá àwọn aṣojúkọ̀ ìròyìn sọ̀rọ̀ ní ilégbèé ààrẹ l'Àbújá. Ó sọ wípé dídá àwọn elétò ìdìbò 27 dúró, èyí tí àwọn àjọ tó ń rí sí ètò ìdìbò orílẹ̀-èdè Nàìjíríà INEC eléyìí tí àwọn aṣòfin dá dúró kàn túmọ̀ sí ṣíṣe pínpín agbára tí ó túmọ̀ sí wípé ìṣèjọba àwa ara wa wà lójú iṣẹ́. Nínú ọ̀rọ̀ rẹ̀, ó fìdí rẹ̀ múlẹ̀ wípé kò sí ohun tó jọmọ́ fàákàjà láàrin ààrẹ ilé ìgbìmọ̀ aṣòfin Olúbùkọ́lá Sàràkí àti ààrẹ orílẹ̀-èdè yìí, wípé àwọn méjèèjì wà ní ìrẹ́pọ̀ yálà lẹ́nu iṣẹ́ ni tàbí kò ń ṣe ní ẹnu iṣẹ́. Gómìnà ìpínlẹ̀ Delta Dókítà Ifeanyi Okowa ti pe àwọn ọ̀dọ́ orílẹ̀-èdè yìí àti àwọn alẹ́nulọ́rọ̀ ní gbogbo agbègbè ní ìpínlẹ̀ náà pẹ̀lú láti mú ọkàn wọn kúrò nídìí iṣẹ́ epo nìkan, pé kí wọ́n rọ àwọn olókoòwò káàkiri láti ṣe ìgbélárugẹ sí àwọn okòwò tí ó yàtọ̀ sí epo rọ̀bì. Okowa tí ó gba ẹnu kọmíṣánná fún epo rọ̀bì àti afẹ́fẹ́ ìdáná tó ń ti afẹ́fẹ́ agbára Ọ̀gbẹ́ni Mọ́fẹ́ Pírà sọ̀rọ̀ níbi ìpàdé àpapọ̀ ní ìlú Kókò lápá ẹkùn àríwá ìjọba ìbílẹ̀ Warri pẹ̀lú àwọn olùdarí àgbààgbà ọ̀dọ́ ní ìlú náà. Ó sọ wípé ìjọba ìpínlẹ̀ ọ̀hún ti fi ọ̀pọ̀lọpọ̀ àǹfààní àti èrè tí àwọn olókoòwò ìpínlẹ̀ náà máa jẹ ní àjẹgbádùn sílẹ̀. Nínú ọ̀rọ̀ rẹ̀, ó ní ó kù sí ọwọ́ àwọn ọ̀dọ́ àti àwọn olórí agbègbè ọ̀hún láti kópa tiwọn nípa pípèsè ibi tó tẹ́jú fún àwọn onílé iṣẹ́ ní àti ilẹ̀ òkèrè kí wọ́n lè ríbi wá dókòwò sí. Ẹ̀wẹ̀, Okowa gba àwọn agbègbè náà ní ìmọ̀ràn pé kí wọ́n lo ọgbọ́n wọn, pàápàá kí wọ́n fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú àwọn ilé iṣẹ́ tó bá wà láyìíká wọn láti mú ohun ọ̀tun bá agbègbè wọn, dípò kí wọ́n máa pètepèrò àti fa wàhálà bẹ́ ọ̀pá epo tàbí jókòó sídìí okòwò epo rọ̀bì nìkan. Bákan náà ni gómìnà ń wá pe àkíyèsí àwọn ènìyàn sídìí iṣẹ́ ọ̀gbìn àti àwọn ohun mìíràn tí ó yàtọ̀ sí ọ̀rọ̀ epo, léyìí tí yóò mú ìfọ̀kànbalẹ̀ bá wọn nínú ètò ọrọ̀ ajé àti ìgbáyégbádùn àwọn pẹ̀lú. Kò ṣàì mẹ́nuba bí ìṣèjọba rẹ̀ ní ìpínlẹ̀ Delta yóò ti pèsè ìgbáyégbádùn fún àwọn ènìyàn Delta, pàápàá ètò ìrónilágbára ọlọ́kan òjọ̀kan fún àwọn ọ̀dọ́. Pírà tó ṣojú gómìnà níbi ìpàdé àpapọ̀ náà wá dúpẹ́ gidi lọ́wọ́ gbogbo àwọn ènìyàn agbègbè ọ̀hún tí wọ́n ṣiṣẹ́ takuntakun pẹ̀lú ìjọba ìpínlẹ̀ Delta lójúnà àti rí dájú wípé àlàáfíà jọba ní ìpínlẹ̀ náà. Àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà tó wà ní orílẹ̀-èdè South Africa ti ń ké gbàjarè sí ìjọba àpapọ̀ orílẹ̀-èdè yìí láti tètè wá wọ̀rọ̀kọ̀ fi ṣàdá bá wọn wá ojútùú sí wàhálà ìpani àti ìpalára tójú wọn rí látọ̀dọ̀ àwọn ènìyàn kan ní orílẹ̀-èdè náà. Ìròyìn tó tẹ tẹlifíṣàn Orísun lọ́wọ́ ni pé wàhálà ọ̀hún ti bẹ̀rẹ̀ láti oṣù mélòó kan sẹ́yìn ní Pretoria, Gauteng
tí ìjọba àpapọ̀ Nàìjíríà sì ti gbé ìgbésẹ̀ tó lọ́rìn láti paná gbogbo rògbòdìyàn ọ̀hún tó lè máa ṣẹlẹ̀ sí àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà tó ń gbé ní orílẹ̀-èdè South Africa. Àmọ́ nílọ́lọ́ yìí ni àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà tún ké gbàjarè wípé ọ̀rọ̀ ọ̀hún kúrewé ni, wípé kò tí ì kúregbò, wípé ó tún ti ṣẹ́yọ bí iná orí pápá ní Polokwane ní Limpopo tí ọ̀pọ̀ ọmọ orílẹ̀-èdè Nàìjíríà tó wà níbẹ̀ sì wà ní ilé ìwòsàn látàrí fàákájà tó tún ṣẹlẹ̀. Wọ́n fi kún wípé ọ̀kan nínú àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà tó bá ìṣẹ̀lẹ̀ ọ̀hún lọ a máa jẹ́ Razak Ajao, ẹni tí ó mú iṣẹ́ atọ́kọ̀ṣe ní Ìbàdàn ní orílẹ̀-èdè South Africa. Lákòótán wọ́n wá ń rọ ìjọba àpapọ̀ orílẹ̀-èdè yìí láti tètè bá wọn wá ojútùú sí gbogbo rògbòdìyàn kí ọ̀pọ̀ ẹ̀mí má bàa bá ìṣẹ̀lẹ̀ ọ̀hún lọ. Gbogbo ìgbìyànjú tẹlifíṣàn Orísun láti bá ẹni tó jẹ́ olùdámọ̀ràn sí ààrẹ lórí ọ̀rọ̀ ilẹ̀ òkèrè ìyẹn arábìnrin Dábírí Erewa sọ̀rọ̀ lórí ìṣẹ̀lẹ̀ yìí ló já sí pàbó. Àmọ́ di àsìkò yìí ìwádìí sì ń lọ lọ́wọ́. Àwọn ènìyàn agbègbè Tiv tó wà ní United Kingdom ti rọ ìjọba àpapọ̀ látàrí èdè àìyedè tó ń ṣẹlẹ̀ láàrin àwọn àgbẹ̀ darandaran àti àwọn ìṣẹ̀lẹ̀ ọ̀daràn mìíràn ní ìpínlẹ̀ Benue. Ẹ̀wẹ̀, agbègbè ọ̀hún tó wà nínú ẹgbẹ́ Mutual Union of the Tiv ìyẹn MUT ní orílẹ̀-èdè United Kingdom sọ nínú àtẹ̀jáde tó gba ọwọ́ ààrẹ ẹgbẹ́ náà jáde ìyẹn Martins Akiga. Nínú àtẹ̀jáde náà ó pe gbogbo àwọn ọmọ ìlú Tiv káàkiri gbogbo àgbáyé láti dìde sí gbogbo iṣẹ́ láabi àwọn darandaran eléyìí tó ń ti ọwọ́ wọn wá láti ọdún díẹ̀ sẹ́yìn tí ó sì mú ìpalára bá àwọn ènìyàn ìlú náà, pàápàá jùlọ bíba àwọn nǹkan èrè oko wọn jẹ́. Gẹ́gẹ́ bí ààrẹ ọgbẹ́ ọ̀hún ti sọ, ó ní bí ọdún mẹ́ta sẹ́yìn ó ti tó àwọn ará ìlú 2,000 ọ̀hún tí wọ́n ti fi ara káṣá nínú ìṣẹ̀lẹ̀ náà, wọ́n sì farapa yánnayànna. Ẹ̀wẹ̀, ó ní bí 500 ènìyàn lọ́kùnrin lóbìnrin àti lọ́mọdé ni wọ́n ti di aláìnílé lórí látàrí gbogbo rògbòdìyàn eléyìí tó ń ṣẹlẹ̀ sí àwọn ènìyàn Tiv ní ìpínlẹ̀ Benue. Lákòótán, Akiga rọ ìjọba àpapọ̀, ìjọba ìpínlẹ̀ àti ìjọba ìbílẹ̀ láti tètè bá wọn wá wọ́rọ́kọ́ fi ṣàdá lórí wàhálà tó ń ti làásìgbò tó ń kojú àwọn ènìyàn gbogbo. Ààrẹ Muhammadu Buhari fún àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ní ìdánilójú wípé ìṣèjọba òun yóò wá àtúnṣe sí ètò ọrọ̀ ajé orílẹ̀-èdè yìí pẹ̀lú ìfarajì òun tí òun ní láti gbógun ti ìwà àjẹbánu àti ṣíṣe owó ìlú báṣubàṣu. Ààrẹ ló ṣe ìlérí yìí níbi ìfilọ́lẹ̀ ṣíṣe àyípadà ètò ọrọ̀ ajé àti ìdàgbàsókè ọdún 2017 sí ọdún 2020 ní ilégbèé ààrẹ ní Àbújá. Gẹ́gẹ́ bí ó ti sọ, ó mẹ́nuba àwọn ìdojúkọ àti àwọn ohun mèremère tí ìṣèjọba òun ti jogún bá. Ó wá ní ìṣèjọba òun ṣetán láti mú àyípadà bá orílẹ̀-èdè Nàìjíríà. Nínú ọ̀rọ̀ ààrẹ, ó lóun sì fi ara òun jì gẹ́gẹ́ bí òun ti ṣèlérí lásìkò ìpolongo ìdìbò wípé òun yóò wá wọ́rọ́kọ́ fi ṣàdá, òun yóò sì mú àyípadà rere bá ètò ọrọ̀ ajé àwọn pẹ̀lú ìgbáyégbádùn àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà. Ààrẹ tún fi kún ọ̀rọ̀ rẹ̀ wípé lónìí ààbò lápá ìlà oòrùn àríwá orílẹ̀-èdè yìí àti àwọn apá kan ti sàn ju tàtẹ̀yìn wá lọ. Lákòótán, ààrẹ fi dá àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà lójú pé àwọn tí ń súnmọ́ ọ̀nà àbáyọ sí ìdojúkọ tó ń kojú ètò ọrọ̀ ajé orílẹ̀-èdè yìí. Ẹ̀wẹ̀, àti wípé gbígbógun ti ìwà àjẹbánu náà ṣe kókó tí àwọn sì ti ń ṣe látẹ̀yìnwá. Kọmíṣánná àgbà ní orílẹ̀-èdè British sí orílẹ̀-èdè Nàìjíríà Paul Arkwright ti fohùn léde pé ipò tí orílẹ̀-èdè United Kingdom wà ti mú ọ̀pọ̀lọpọ̀ oore àti àǹfààní bá orílẹ̀-èdè yìí. Arkwright ló sọ̀rọ̀ yìí níbi ìdánilẹ́kọ̀ọ́ pẹ̀lú àkórí tó pè ní ẹ̀kọ́, ìdojúkọ àti àǹfààní fún orílẹ̀-èdè Nàìjíríà ní iléèwé fáfitì ti ìjọba ní Lọ́kọ́jà. Bákan náà ló fi kún ọ̀rọ̀ rẹ̀ wípé orílẹ̀-èdè United Kingdom wà lóṣùṣù ọwọ̀ pẹ̀lú orílẹ̀-èdè Nàìjíríà fún ìlọsíwájú orílẹ̀-èdè yìí. Gẹ́gẹ́ bó ti sọ, ó ní ìṣọ̀kan orílẹ̀-èdè Nàìjíríà kò gbọ́dọ̀ rẹ̀ dànù wípé orílẹ̀-èdè tó bá wà ní òṣùṣù ọwọ̀ ìrẹ́pọ̀ yóò máa tẹ̀síwájú nínú gbogbo ẹ̀ka.
Aquaright fi kún ọ̀rọ̀ rẹ̀ wípé agbára orílẹ̀-èdè Nàìjíríà kò sí nínú òwò àti epo rọ̀bì rárá, ṣùgbọ́n nínú ohun tí Ọlọ́run fi jíǹkí orílẹ̀-èdè yìí tí kìí ṣe epo rọ̀bì nìkan. Ó tẹ̀síwájú wípé orílẹ̀-èdè Britain yóò túbọ̀ máa fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú orílẹ̀-èdè Nàìjíríà ní gbogbo ẹ̀ka, pàápàá nípa ètò ẹ̀kọ́ àti ìdàgbàsókè okòwò lórílẹ̀-èdè yìí. Lákòótán, kọmíṣánná ọ̀hún fi kún wípé ìbáṣepọ̀ tó wà láàrin orílẹ̀-èdè United Kingdom àti orílẹ̀-èdè Nàìjíríà kì yóò rẹ̀yìn rárá bí ó ti wulẹ̀ kó rí. Lẹ́ẹ̀kan sí, ẹ jẹ́ kí a lọ pàdé aṣojúkọ̀ ìròyìn tẹlifíṣàn Orísun bó ti ń fún wa ní ìròyìn. Ìkìlọ̀ ti jẹyọ sáwọn aráàlú láti ṣe gààyà fáwọn ayédèrú ilé ìtajà oògùn ní ìpínlẹ̀ Kwara. Yorùbá ló ń pa aláṣàmọ̀ wípé ìkìlọ̀ ní ṣáájú báwí lọ́jọ́ àbámẹ́ta tó kọjá ní èèkànkan lẹ́ka ètò ìlera fa aráàlú létí wípé kí wọ́n jìnnà rere sí ríra oògùn nílé ìtajà oògùn tí kò bófin mu látàrí pé ó ń fi ìlera ara ayé sínú ewu. Alhaja Risikat Lawal, adarí àgbà ní ẹ̀ka oògùn pípò èyí ní pharmaceutical service ní ilé-iṣẹ́ ìjọba ìpínlẹ̀ Kwara tó mójútó ètò ìlera aráàlú èyí ní Ministry of Health ló ṣe ìkìlọ̀ náà nílùú Ìlọrin tí í ṣe olúlu ìpínlẹ̀ Kwara. Ó ní èyíkéyìí ilé ìtajà oògùn tó ń ṣiṣẹ́ láì gbàṣẹ gbòǹtẹ̀ ìjọba tàbí gbàwé ẹ̀rí láti ọ̀dọ̀ àjọ Pharmaceutical Council of Nigeria PCN wípé irú ilé ìtajà oògùn bẹ́ẹ̀ kì í ṣe èyí tó fini lọ́kàn balẹ̀. Làwa ni àwọn ilé ìtajà oògùn ayédèrú yìí ń ṣe àkóbá ńláńlá fáráàlú àti ilẹ̀ Nàìjíríà lápapọ̀. Ó wá kọminú lórí bí àwọn ayédèrú oògùn ó tún lu ìgboro pa ní ìpínlẹ̀ Kwara. Ẹ̀wẹ̀, ó túbọ̀ rọ àwọn kò lọ̀rọ̀ sí òǹtajà oògùn òyìnbó náà láti jáwọ́ lápọ̀n tí kò yọ tàbí kí wọ́n fi mú kéyìn ọbẹ̀ tó láta. Lákòótán, ó pàrọwà fáráàlú láti ran ìjọba ìpínlẹ̀ Kwara lọ́wọ́ nípa títa wọn lólobó lórí àwọn òjòpéwé kókò àtò oògùn òyìnbó fáráàlú ọ̀hún kíjọba ó lè tètè ti sásárá bàgbó irú wọn. Láti ìpínlẹ̀ Kwara, Abọ́lárìn Dáṣọ̀ràfà ló ń jábọ̀ ròyìn fún tẹlifíṣàn Orísun. Ẹ káàbọ̀ padà láti ọ̀dọ̀ aṣojúkọ̀ ìròyìn tẹlifíṣàn Orísun bó ti mú àbọ̀ ìròyìn wá fún wa. Àjọ tó ń rí sí egbògi olóró ní orílẹ̀-èdè Nàìjíríà, ìyẹn National Drug Law Enforcement Agency, ẹ̀ka ti ìpínlẹ̀ Èkó ti fi ọwọ́ òfin mú àwọn tó ń gbé egbògi olóró tí wọ́n tó 138 pẹ̀lú kìlógíráàmù 1,000 egbògi olóró ní agbègbè Kẹjà, Òṣòdì, Mùṣín, Lagos Island àti Ìkòròdú ní ìpínlẹ̀ Èkó. Ọ̀gá àgbà àjọ NDLEA ti ìpínlẹ̀ náà, Aliyu Sule, ló sọ wípé fífi ọwọ́ òfin mú àwọn ènìyàn wọ̀nyí jẹ́ ìgbà àkọ́kọ́ nínú ọdún yìí, tó sì sọ wípé ọ̀kan lára gbogbo àwọn afurasí yìí jẹ́ obìnrin. Alága àjọ náà, Ọ̀gágun Mohammed Abdullahi, ṣèlérí pé àjọ náà yóò rí wípé wọ́n ṣiṣẹ́ takuntakun láti rí dájú wípé gbogbo àwọn tí wọ́n ti mú gbígbé egbògi olóró ní ìbádà ni wọn yóò fi ojú winá òfin lórílẹ̀-èdè yìí. Ní báyìí, ẹ jẹ́ kí a lọ gbọ́ bí aṣojúkọ̀ ìròyìn wa láti ìpínlẹ̀ Ọ̀ṣun Adédayọ̀ Adédèjì ṣe fún wa ní ìròyìn lẹ́ẹ̀kan sí. Kò dín lẹ́nìyàn 10 tó farapa nínú ìjà tó wáyé níjọba ìbílẹ̀ Àríwá Ifẹ̀ nípínlẹ̀ Ọ̀ṣun. Ìjà ọ̀hún ló wáyé láàrin àwọn ènìyàn ìlú Ìpẹ̀tùmọdù àtàsípa níjọba ìbílẹ̀ Àríwá Ifẹ̀ nípínlẹ̀ Ọ̀ṣun lápá gúúsù ìwọ̀ oòrùn orílẹ̀-èdè Nàìjíríà. Gẹ́gẹ́ bí ẹni tọ́rọ̀ ọ̀hún sojú rẹ̀ ṣe fi léde, ó ní gbódòǹrosọ ọ̀hún ló bẹ̀rẹ̀ nírọ̀lẹ́ ọjọ́rú lẹ́yìn èdè àìyedè tó ṣẹlẹ̀ níbi ìdíje eré ìdárayá tó wáyé ní Community High School Ìpẹ̀tùmọdù tí kò jìnnà sásípa. Àwọn ọ̀dọ́ ìlú méjèèjì ni wọ́n fẹ̀sùn kàn pé wọ́n lọ́wọ́ nínú ìjà náà. Bẹ́ẹ̀ gẹ́ ni àwọn ọ̀dọ́ kan tí wọn kò dámọ̀ lo àǹfààní ìfàǹfọ̀ ọ̀hún láti fi dáná jó gbajúgbajà ọjà Akínọlá nílùú Àsípa. Èyí ló fa gọ́ngọ́ aṣọ tíjà náà sì gbìnàyà láàrin ìlú méjèèjì kó tó di pé iléeṣẹ́ ọlọ́pàá dá sí ọ̀rọ̀ náà. Nínú ọ̀rọ̀ agbẹnusọ fún iléeṣẹ́ ọlọ́pàá nípínlẹ̀ Ọ̀ṣun, arábìnrin Fọláṣadé Òdòrò ṣàlàyé pé àlàáfíà ti jọba nílùú méjèèjì náà. Láti ìpínlẹ̀ Ọ̀ṣun, Adédayọ̀ Adédèjì ló ń jábọ̀ ìròyìn fún tẹlifíṣàn Orísun. A ò ní rí jù báyìí lọ fún ìròyìn olópin ọ̀sẹ̀ wa ti sáà yìí tí tó fi máa di ọ̀la lágbára Olódùmarè tí a ó máa mú ìròyìn jákèjádò wá fún wa. Ọpẹ́ pàtàkì lọ́wọ́ gbogbo ẹ̀yin ará ọ̀rẹ́ tó ń ti ẹ̀yin ará ilé gbogbo tí ẹ̀ ń bá wa wo tẹlifíṣàn Orísun
àti ìròyìn jákèjádò olópin ọ̀sẹ̀ tó ń ti àkójọpọ̀ àmàjúwà ṣe o tí tó fi máa di ọ̀la ọ̀hún orúkọ tèmi ní Ṣògo Rẹ̀níkejì Àbíọ́nà. Oorun ayọ̀ lásùn ó dàárọ̀.